Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ á gbàdúrà. Ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ tó. Ẹ̀yin lẹ tó láti gba ògo. Ẹ̀yin lẹ tó Olúwa. Bàbá, ẹ̀yin lẹ tó láti gba ògo. Ẹ ṣé. Bàbá, ẹ ṣé fún àánú yín, ààbò yín àti ìpamọ́ yín lórí ayé wa. Ẹ ò jẹ́ á dààmú. Ẹ jẹ́ á rí ogun ìpọ́njú. Ẹ jẹ́ á rógun wàhálà. Afẹ́fẹ́ rere ń fẹ́ sí wa lára. Ẹ jẹ́ á ṣàìsàn. Ògo ni fún orúkọ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ní tẹ̀ṣẹ̀ ẹ dáríjì. Bàbá, a bẹ̀bẹ̀ fún àánú. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, jẹ́ kí àánú rẹ wá wa rí. Fẹ́ àánú gbà wá. Fẹ́ àánú gba àwọn ènìyàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Ní orúkọ Jésù, jẹ́ kí ìgbàlà rẹ wáyé wa rí. Kánáyọ̀ ká yọ̀. Gbọ́ aláṣẹ ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Àwa ọmọ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ ká jọ kọrin ìgbàlà yìí. Orin bàbá mi nínú Olúwa. Ẹ gbọ́ ni bàbá mi olórin. Ó ní ojúlówó ní ìgbàlà rẹ o, tàbí ayédèrú. Are you really born again? Àbí counterfeit? Ayédèrú born again kò lè délé ológo. Gbọ́! Ayédèrú born again ò lè délé ológo. Ká tó wá sọ pé ẹni tí kò born again. Ibẹ̀ kọ́ ni mò ń lọ lónìí. Àkòrí ìwàásù wa tòní ni mo pè ní kí ni ìbáṣepọ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀. Kí ni ìbáṣepọ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀? Kí ni ọmọ Ọlọ́run ní ṣe pẹ̀lú ọmọ èṣù? Kí ni ọmọ ìmọ́lẹ̀ ní ṣe pẹ̀lú ọmọ òkùnkùn? Ìbáré ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run ká wá tẹ̀síwájú lórí àkòrí yìí tí mo pè ní kí ni ìbáṣepọ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀. Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Ẹ gbọ́! Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní kí òun nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣẹ. Ọlọ́run sọ̀rọ̀ fẹ́mi àti rẹ níbí. Tí o bá ti fẹ́ jẹ́ ti ayé, o ò lè jẹ́ ọmọ Ọlọ́run. As simple as that. Jẹ́ n bá ọ sòótọ́ ọ̀rọ̀ kó o gbọ́ mi dáadáa o. Ìbáré ayé ìṣọ̀tá Ọlọ́run ni. O ò lè wà nínú Ọlọ́run kó o máa jẹ nínú òkùnkùn. O ò sì lè wà nínú òkùnkùn kó o máa jẹ nínú Ọlọ́run.
O ò lè wà nínú Ọlọ́run kó máa jalè. O ò lè wà nínú Ọlọ́run kó máa pa ènìyàn tàbí kó máa jí ènìyàn gbé. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè pàdé láyé. O ò lè nífẹ̀ẹ́ ayé kó o sọ wípé o wà nínú Ọlọ́run. Bí ìmọ́lẹ̀ bá tàn, òkùnkùn á pòórá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Wọ́n pè ọ́ ní ọmọ ayé, inú rẹ̀ ń dùn. Ayé tó máa parẹ́. Ayé tí ò ní pẹ́ parẹ́ mọ́. Gbọ́ mi. Láti èní lọ, jẹ́ kó máa pè ọ́ ní orúkọ tuntun. Jẹ́ kí wọ́n forúkọ tuntun pè ọ́. Jẹ́ kó máa pè ọ́ ní ọmọ Ọlọ́run alààyè. Orúkọ a máa nípa nínú ayé ènìyàn. Orúkọ rere a máa nípa rere nínú ayé ènìyàn. Bẹ́ẹ̀ ni orúkọ búburú a máa nípa búburú nínú ayé ènìyàn. Ìwọ náà wò ó. Tí àwọn ènìyàn bá ń pè ọ́ ní ìránṣẹ́ Ọlọ́run, ìwà rere nìwọ náà máa fẹ́ máa wù. Nítorí pé à ń fi orúkọ rere pè ọ́. Ṣùgbọ́n tí wọ́n bá ń pè ọ́ ní ọmọ ayé, ìwà ayé náà ló máa wù. Ayé mu ọtí, ìwọ náà máa mu ọtí. Ayé mu gbó, ìwọ náà máa mu gbó. Ayé ń fọ́gò, ìwọ náà máa fọ́gò mọ́lẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Lóòótọ́ la wà nínú ayé, ṣùgbọ́n a ò gbọdọ̀ jẹ́ tayé. Ìwé Jòhánù kini orí 2 ẹsẹ̀ 15 fi yé wa. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, màmá àti bàbá, ẹ gbọ́ ohun tí ń bẹ nínú ayé. Kò sóhun rere kan nínú ayé. Ìwé Jòhánù kini yẹn orí 2 láti ẹsẹ̀ 16. Ẹ gbọ́ ohun tí ẹsẹ̀ 16 yẹn sọ. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìrẹ̀ra ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé. Bó bá ti ń mọtí, ayé ni. Ó ń kóbìnrin lọ hòtẹ́ẹ̀lì, ayé ni, iṣẹ́ ayé ni. Tàbí ó ń parọ́, iṣẹ́ ayé ni. Gbogbo ká máa lé owó ní àléjù. Ìfẹ́ owó èyí tó tẹ̀ wá gbàlúkọ yìí, iṣẹ́ ayé ni. Àwọn olóṣèlú ń lò ọ́, iṣẹ́ ayé ni. Arákùnrin àti arábìnrin, ó ò ṣe yí padà kó o kúrò nínú ayé. Ká forúkọ tuntun pè ọ́. Ká pè ọ́ ní ọmọ Ọlọ́run alààyè. Káyé pè ọ́ ní ọmọ ayé mọ́, kó yé fọ́gò kiri. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kó yé fi sìgá jó bẹ́ẹ̀dì. Kó yé máa da ìlú láàmú. Kó yé máa jínigbé. Wá sínú agbo ìgbàlà, máa bọ̀ nínú Kristi. Èyí ló lè fi kúò ní ọwọ́ ayé. Káyé yóò lò ọ́ lílòkílò. Ayé ò lè lo ọmọ Ọlọ́run lòkílò. Ọmọ ayé láyé máa ń lò lòkílò.
Iṣẹ́ burúkú sì láyé máa ń gbélé wọn lọ́wọ́. Iṣẹ́ kan dé tòrutòru. Torí náà ó jẹ́ yípadà kí o máa bọ̀ nínú Jésù. Ká bá lè fi orúkọ tuntun pè ọ́. Àwọn ọmọ Ọlọ́run alààyè, ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìwé Jòhánù kínní orí kejì ẹsẹ̀ 17. Ó ní ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Bí o bá ń ṣe ìfẹ́ ayé, ìparun ni o. Torí ìgbà ìkẹyìn la wà yìí, ayé ti ń kọjá lọ, ayé ti ń lọ bí àná. Màmá àti bàbá, ẹ̀gbọ́n mi àti àbúrò mi tó ń gbọ́ mi, ẹ jẹ́ ká ka ẹsẹ̀ 18. Ẹ gbọ́ ohun tó wí. Ẹ̀yin ọmọ mi, ìgbà ìkẹyìn ni èyí. Bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ. Nípa èyí tí àwa ń fi mọ̀ pé ìgbà ìkẹyìn ni èyí. Ìgbà ìkẹyìn ti dé. Tètè sá kúrò nínú ayé kí o máa sábọ̀ nínú Jésù tó lè gbà ọ́. Kò ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ o. Jésù ṣe tán láti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ó ṣe tán láti rà ọ́ padà kúrò nínú ẹ̀ṣẹ̀. Torí náà gangan ló ṣe wá sáyé. Ló ṣe wá kú fẹ́mi àti rẹ. Kó bá lè gbà wá kúrò ní ọwọ́ ayé àti ọba ayé yìí. Nínú ìwàásù mi tó kọjá, mo sọ fún wa pé Sátánì ni ọba ayé yìí. Kí Jésù bá lè gbà ọ́ kúrò lọ́wọ́ ọba ayé tí ń da ayé rẹ ríboríbo, tó ṣe ayé rẹ bó ṣe fẹ́ yìí, tó ń tì ọ́ lọ ṣe ìwà búburú, tó ń kọ́ ọ ní ìwà olè, tó ní kí o máa mugbó, tó ní kí o máa gbé kokéènì. Ó jẹ́ tètè sá kúrò lọ́wọ́ rẹ̀. Kó o sá kúrò nínú ipò tó fi ọ́ sí. Kó yóò lò ọ́ nílòkulò. Kí o máa bọ̀ nínú Jésù olùgbàlà. Sá kúrò nínú ayé. Ayé ń parẹ́ lọ. Ayé yìí máa tó dópin. Kò sí nǹkan kan nínú ayé yìí o. Jésù ń pè ọ́. Mo wí fún ọ. Wá o. Ọmọ ìgbàlà wálé o. Wá wọnú ọkọ̀. Ọkọ̀ ìgbàlà tó kún. Ọkọ̀ ìgbàlà máa tó kún o. Tètè máa bọ̀ wá wọnú ọkọ̀ ìgbàlà. Jésù ń dúró dè ọ́. Jésù ní awakọ̀ ìgbàlà. Ó fẹ́ mú ọ lọ sí ìjọba ọ̀run. Ayé tó dojúrú. Kí lẹ rò pé ó fà á? Ọmọ aládé ayé yìí ni. Ó jẹ́ sá kúrò lọ́wọ́ rẹ̀. Kẹ má bàa jọ ṣègbé pọ̀. Jésù ń pè ọ́ o. Ní àkótán, ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 2. Ẹ gbọ́ bí ó ti wí. Kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ máa paradà láti di tuntun ní èrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tó sì ṣe ìtẹ́wọ́gbà, tó sì pé. Àwọn ọmọ Ọlọ́run alààyè, mo rọ̀ wá
ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọlọ́run, ká jẹ́ ti Ọlọ́run, ká má ṣe jẹ́ ti ayé, kí a bá lè rí ìfẹ́ Ọlọ́run tí ó pé. Yóò dára fẹ́mi àti rẹ o. Bí o ṣe ń kúrò nínú ayé, tí ò ń wá sí ọ̀dọ̀ olùgbàlà, tí ò ń wá sọ́dọ̀ Jésù, orí rẹ ò ní burú, ayọ̀ ni yóò jẹ́ tìrẹ ní orúkọ Jésù. Ẹ ṣé fún ìtọ́ni ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run nílé fúnra wa. Pétérù kínní orí kínní ẹsẹ̀ 14. Éfésù orí 4 ẹsẹ̀ 23. Éfésù orí 5 ẹsẹ̀ 17. Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 1. Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 7. Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 3. Ẹ jọ̀wọ́ mo rọ̀ wá, ẹ bá wa fi wọ́n rán yín ránṣẹ́ káàkiri. Ọ̀rọ̀ ìgbàlà gbogbo ènìyàn ló wà fún. Jẹ́ oníwàásù fẹ́lòmíràn, yóò dára fún ọ. Ẹ ṣé púpọ̀. Jésù ni Olúwa. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kini. God bless you.